إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. A kí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí à ń bá lọ, ibi tí a dé tá máa ṣe lónìí, ibẹ̀ náà ni af'alul amr, àwọn ọ̀rọ̀ tá a fi ń pani láṣẹ. A sì lè rí n tó jọ náà tí wọ́n máa túmọ̀ dùá tí ó máa jẹ́ fi'lun dùá. Ibẹ̀ la dé, ẹ jẹ́ ká lọ sí ojú pátákó. Náà a ní láti pa àwọn bọ́ọ̀dù rẹ̀ ká fi lè ráyè kọ àwọn nǹkan mìíràn. Náà gẹ́gẹ́ bí af'alul amr tí a fẹ́ kọ́ lónìí, ọ̀nà méjì ni òun pín sí tí Lárúbáwá ṣe máa ń gbà sọ nítorí pé fi'l mudha'af tó jẹ́, ṣùgbọ́n ọ̀nà méjèèjì náà ni a sáré kọ́ tí ò ní gba àsìkò inshallah. Tá bá gbàgbé nígbà tá ń mọ af'alul amr ní under fi'lu salim, a ṣàlàyé pé fi'lu amr wọ́n máa ń mú látara fi'lu mudhari' ìran ènìyàn mẹ́fà tí a dojú kọ, ibẹ̀ náà láti mú ní òní inshallah. Ẹ jẹ́ ká kọ́ báyìí. Àwọn fi'lu kan wà tí ó ń jẹ́ pé ó ń bẹ nínú nóòtì wa náà, ó ń bẹ nínú ìwé wa náà torí àsìkò. Alákọ̀ọ́kọ́ ńbẹ̀ òun ni af'alul amriyya bil idgham. Àwọn fi'lu amr kan wà tó jẹ́ sí pé kí ni o, á tì bọnú ara wọn, ohun tí wọ́n ń pè ní idgham ni kéèyàn tì nǹkan bọnú ara wọn. Yàní pé tó jẹ́ pé fi'lu tá a mú wá yẹn bá a ṣe dì í pọ̀ yẹn náà la ṣe dì í pọ̀ ká fi yọ fi'lu amr wa. Àwọn kan dẹ̀ ń bẹ ńbẹ̀ af'alul amriyya bil fath, àwa náà ó ti rí ńbẹ̀, ó ti yé nísìnyí, al-idgham, ó ti yé nísìnyí. Ẹlẹ́ẹ̀kejì al-fath, ó ti yé nísìnyí. Méjèèjì náà ni a ti kọ́ ńbẹ̀ nínú tírà wa, ká lọ kọ́ bá a ṣe kọ́ sínú tírà. Ní báyìí a fẹ́ mú fi'lu amr ọkùnrin kan tí a dojú kọ wá. A ó kọ́kọ́ lọ mú fi'lu mudhari' ọkùnrin kan tí a dojú kọ wá. Òun náà ni tamuddu, àti mùdí. Iṣẹ́ méjì láti lára fi'lu mudhari' kó tó lè di fi'lu amr. Iṣẹ́ alákọ̀ọ́kọ́
harfu mudawwar àgbàdànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fi'lu amri sukun ni máa ń gbà adébẹ̀ abádómà. Tá a bá ní ká gbàdànù ká fún sukun ó pé méjì látara pé sẹ́dá yìí ó fi yé wa wípé sukun kan ti wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. So tó bá rí bẹ́ẹ̀ á fún ní ẹwọ́ tó bá wù wá. Mudda tó bá wù wá a lè sọ pé muddi, tó bá wù wá a lè sọ pé muddu. Ó ti yé? A lè sọ pé mudda, muddi or muddu. So gbogbo ẹ̀ náà ló correct ní èdè Lárúbáwá. So irú sádà ńsìnyí kéèyàn dí ibi ihò kan. So ẹ lè sọ pé suddu, suddi, sudda torí pé wọ́n fún lẹ́wọ̀ ni li-iltiqa'i sakinayn kí sukun méjì má baà pàdé. So gbogbo kiní ẹ jẹ́ ká ṣàkọlé kan rẹ̀. Ó ti yé nísìnyí. Ẹni tẹ́ ẹ fẹ́ sọ fún nísìnyí pé ṣe hájì náà ṣebí o ti lówó lọ́wọ́. Hujja, hujja àbí hujji or hujju. So tó bá ti jẹ́ ọkùnrin so ó nìyẹn mudda so ti yé or muddi. So a fẹ́ mú fi'lu amru àwọn ọkùnrin méjì tá a dojú kọ wá. A kọ́kọ́ lọ mú fi'lu mudari'u àwọn ọkùnrin méjì tá a dojú kọ wá òun náà ni tamuddaani. A ti mú dé. Iṣẹ́ méjì láti lára fi'lu mudari'u kó tó lè di fi'lu amru. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ harfu mudawwar á gbàdànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fi'lu amri sukun ni máa ń gbà níbi abákẹ́sọ á gbàdànù á fún sukun. Sukun ti pé méjì látara pé alif mad yìí sukun ni, núnù náà sukun ni tó bá rí bẹ́ẹ̀ á gbà núnù dànù. Tá bá wá dà á pọ̀ yóò wá di muddaa, muddaa. So ẹni tó bá ń bá wa ká lọ ẹ rí i pé àwọn nǹkan wọ̀nyí ṣe é pé a mú hamzatul wasli wá. Kí ló fà á? Nítorí pé kó bẹ̀rẹ̀ pẹ̀lú sukun. Ó ti yé nísìnyí. Ìtorí pé Lárúbáwá kì í bẹ̀rẹ̀ pẹ̀lú sukun ló jẹ́ ká lọ mú hamzatul wasli wá níjọ́ kìíní àná. So níbi ẹ̀kọ́ tó kọjá. Níbí báyìí nísìnyí ẹ ti rí i pé kì í ṣe sukun ló bẹ̀rẹ̀ rẹ̀. So a nídìí hamzatul wasli a nídìí rẹ̀ níbí báyìí. Muddaa àwọn ọkùnrin méjì tí a dojú kọ yìí o ẹ nà sókè, ẹ gbé sókè. So a máa tú lọ ní ìbámu sí n tá à ń tú bọ̀ nípìnlẹ̀ but eléyìí ó máa jẹ́ àwọn tá à ń pa láṣẹ. Àmọ́ bí mo ṣe ṣàlàyé níwájú náà irú àwòrán irú eléyìí wà tó jẹ́ pé òun ò ní jẹ́ fi'lu amru tí ó máa jẹ́ fi'lu du'a. Ó ti yé nísìnyí. Lápèjúwe nísìnyí yalbaghu burrani. Allah ìwọ ló máa ń ṣe dáadáa, onídáadáa ni ẹ́, olùṣe dáadáa ni ẹ́, burrani ṣe dáadáa fún mi. So nírú àyè yẹn fi'lu du'a ni ó máa jẹ́. Mo dẹ̀ ṣàlàyé wípé a kì í pe ẹnì kankan lẹ́yìn Allah. A dẹ̀ kì í lo fi'lu yẹn fún ẹ̀dá kankan lẹ́yìn Allah. So a kì í pe òkú. So irú àwọn máa pe àwọn èèyàn báyìí ó máa ń sọ mùsùlùmí tẹ́lẹ̀ di kèfèrí ni. So kí Allah ó ṣọ́ wa ńbẹ̀. Nas'alullaha al-'afiyah. A fẹ́ mú fi'lu mudari'u àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí a dojú kọ wá. A fẹ́ mú fi'lu amru àwọn ọkùnrin tó pọ̀ tí a dojú kọ wá. A kọ́kọ́ lọ mú fi'lu mudari'u àwọn ọkùnrin tó pọ̀ tí a dojú kọ wá. Òun náà ni tamudduna, tamudduna. A ti mú dé. Iṣẹ́ méjì láti lára fi'lu mudari'u kó tó lè di fi'lu amru. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ harfu mudawwar á gbàdànù. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fi'lu amri sukun ni máa ń gbà níbi abáfátì á gbàdànù á fún ní. Parí fi'lu amri sukun ni máa ń gbà níbi abáfátì á gbàdànù á fún sukun. Sukun ti pé méjì látara pé wáwu mad yìí sukun ni, núnù náà sukun tó bá rí bẹ́ẹ̀ á gbà núnù dànù. Tá bá wá dà á pọ̀ yóò wá di muddu, muddu. So a wá lọ mú alifu yìí wá. So alifu yìí a ní padà bẹ́ẹ̀. A ti sọ orúkọ rẹ̀ dáadáa tí ò ní ìgbà. So ká padà sáwọn ẹ̀kọ́ tó ti ṣáwájú ẹni tí ó bá yé kó fi lè mọ orúkọ rẹ̀. Muddu àwọn ọkùnrin tó pọ̀ tá a dojú kọ yìí ẹ nà sókè. Bó bá dẹ̀ jẹ́ ọkùnrin àti obìnrin náà rò papọ̀ bá ti sọ náà ni muddu. Ìyẹn l'Ànábì sallallahu alaihi wasallam ló fi ń sọ fún wa níbi hadith tó ń bẹ nínú Sahih Muslim tó ní pé kí ni o iftaradallahu alaykumul hajja. So Allah ti kí ni o Allah ti ṣe iftaradallahu alaykumul hajj.
Allah ti ṣe hajj ní ọ̀ranyàn fún wa o fahujju ẹ máa ṣe hajj o hujju ẹ ti rí hu àti ju so eléyìí náà muddu ẹ pa Ànábì pa á láṣẹ ni so bá a ṣe máa ń mọ èdè Lárúbáwá díẹ̀díẹ̀ náà nìyẹn so tá a bá wọ̀ á lágbára àti wọ̀ fúnra wa a sì ti pè é lẹ́nu tá a bá ti mọ tí ọ̀rọ̀ ń bá bọ̀ tọ́ a fẹ́ mú fi'lu amri obìnrin kan tí a dojúkọ wá a kọ́ lọ mú fi'lu mudari obìnrin kan tí a dojúkọ wá ó náà ní tamudina àti mùdé iṣẹ́ méjì la ṣe lára fi'lu mudari kó tó di fi'lu amri iṣẹ́ alákọ̀ọ́kọ́ á fún mudari rẹ̀ àti kí ni o á gbà dànù iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ìgbà tí fi'lu amri sukun náà ń gbadé bá fatiha á gbà dànù á fún sukun sukun ti pé méjì báyìí látara pé yá òyì sukun ni núùnù náà sukun tó bá rí bẹ́ẹ̀ á gbà núùnù dànù tàbí á dà pọ̀ yóò di muddi muddil qalama na báírò náà sókè muddil haqiba ìwọ ọmọbìnrin yìí gbé báàgì yẹn sókè so ó nìyẹn muddi tọ́ a fẹ́ mú fi'lu mudari àwọn obìnrin méjì tí a dojúkọ wá a kọ́ lọ mú fi'lu mudari àwọn ọkùnrin méjì tí a dojúkọ wá ó náà ní tamudani àti mùdé iṣẹ́ méjì la ṣe lára fi'lu mudari kó tó lè fi'lu amri iṣẹ́ alákọ̀ọ́kọ́ á fún mudari á gbà dànù iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ìgbà fi'lu mudari ìwáyé fi'lu amri sukun ni máa ń gbadé bí a bá kẹsàn-án á gbà dànù á fún sukun sukun ti pé méjì látara pé àléfù yìí sukun ni núùnù náà sukun tó bá rí bẹ́ẹ̀ á gbà núùnù dànù tàbí á dà pọ̀ mudda tọ́ a fẹ́ mú fi'lu amri àwọn obìnrin tó pọ̀ tí a dojúkọ wá a kọ́ lọ mú fi'lu mudari àwọn obìnrin tí ó pọ̀ tí a dojúkọ wá ó náà ní tamududna pẹ̀lú ká tú sílẹ̀ tamududna náà tiẹ̀ ni kò nídìí tútú sílẹ̀ tamududna fi'lu mudari àwọn obìnrin tó pọ̀ tí a dojúkọ tamududna àti mùdé iṣẹ́ méjì la ṣe lára fi'lu mudari kó tó lè fi'lu amri iṣẹ́ alákọ̀ọ́kọ́ á fún mudari á gbà dànù iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì parí fi'lu amri sukun ni máa ń gbà adé bí a bá fatiha tá a bá ní ká gbá fatiha yìí dànù ká fún sukun sukun ò pé méjì látara pé dáàlì ti gba sukun núùnù náà ó gba sukun tó bá rí bẹ́ẹ̀ á fẹ́ gbá núùnù yìí dànù a dẹ̀ gbọ́dọ̀ gbá dànù nítorí pé òun ló ń tọ́ka sáwọn obìnrin tí wọ́n pọ̀ so tó bá rí bẹ́ẹ̀ á fi ilẹ̀ bẹ́ẹ̀ tàbí á dà pọ̀ ní tó kù kò ṣeé pé ó ti di fi'lu amri báyìí ṣùgbọ́n àwọn Lárúbáwá kì í bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn pẹ̀lú sukun tó bá rí bẹ́ẹ̀ á lọ mú hamzatul wasli wá àti mùdé hamzatul wasli yìí yẹ kó gba ẹ̀wọ̀ ṣùgbọ́n ẹ̀wọ̀ tí ainul fi'li bá gbà ní ó ṣe ẹ̀wọ̀ tí á fún hamzatul wasli tí ainul fi'li bá gba fatiha tàbí kasra á fún hamzatul wasli wá ní kasra tí ainul fi'li bá gba dhamma á fún hamzatul wasli ní dhamma adó ainul fi'li àbá dhamma ó túmọ̀ sí pé á fún hamzatul wasli ní dhamma tàbí á dà pọ̀ yóò jẹ́ umdudna so uhjujna ẹ̀yin obìnrin yìí o ẹ ṣe hajj o uhjujna umdudna tó bá ṣe bá máa sọ nìyẹn inshallah so nítorí àsìkò inshallah ibi báyìí ni a ti dúró so ìpín ẹlẹ́ẹ̀kejì tí bí fi'lu yẹn mudaf tó jẹ́ fi'lu amri rẹ̀ tó jẹ́ ìpín ẹlẹ́ẹ̀kejì bí wọ́n bá ṣe máa ń mú wá a máa kọ́ ní ilé ẹ̀kọ́ mìíràn kó ń bá tóbi jù kó ń bá pọ̀ jù kó ń bá sú wa inshallah. Subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.